wọ́n ti fọ̀rọ̀ ránṣẹ́ sí Alhaji Sego Mustapha pé kí wọ́n lọ béèrè lọ́wọ́ MC Olúọmọ bí MC Olúọmọ ṣe ṣe ìjọba NURTW, kí wọ́n béèrè bí MC Olúọmọ ṣe ṣe nígbà tó jẹ́ chairman NURTW t'Èkó, tó jẹ́ pé Sego náà ló wà ńbẹ̀ báyìí, pé kó lọ béèrè o. ẹ̀yin èèyàn wa làgbà yìí tó ọ̀rọ̀ kalẹ̀ o, kí nìdí tó fi ní kí Sego lọ bá MC Olúọmọ lórí ọ̀rọ̀ àlàáfíà, bí MC Olúọmọ ṣe ṣe tó jẹ́ wípé ó wà lára àwọn tó jẹ́ kí Òṣòdì táwọn èèyàn ń gbà lénìí kó lálàáfíà. Nínú fọ́nrán yìí, bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí Sego wípé gbogbo àwọn branch manager àbáwọn branch chairman tí wọ́n fẹ́ máa misbehave pé kó tètè wá nǹkan ṣe sí o. Nǹkan bẹ́nu fọ́nrán yìí o, ọ̀rọ̀ pọ̀ gan-an. Bàbá yìí wọ́n yànnàná ọ̀rọ̀ lórí irú èèyàn tí MC Olúọmọ jẹ́ tó fi já wípé ó ní discipline tí ó gbàgbàkúgbà, pé kí ló wá ṣẹlẹ̀ gangan, kí ló fà á tó fi ní kí Sego kó lọ bá MC Olúọmọ fún ìdánilẹ́kọ̀ọ́ tó péye. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ nínú fọ́nrán yìí. MC Olúọmọ, Sego, o need láti lọ bá MC Olúọmọ kó ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ẹ. Báwo ló ṣe ṣe ìjọba ẹ̀ tó yẹ pé àwọn branch chairman wọn ò misbehave? Òṣòdì tó dibi táwọn èèyàn ń gbà lénìí, Sego. MC Olúọmọ wà nínú àwọn tó fọ Òṣòdì mọ́. Sego Ajagungbadé, ó ní máa lò fún ẹ torí fídíò tí mò ń ṣe mo fi ń protest ọ̀ǹtì tí ìyípadà bá tó wà nínú ẹgbẹ́ NURTW tó jẹ́ olórí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Torí àṣìṣe táwọn NURTW bá ṣe, Sego, ó máa kó bá election Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. So ìdí tí mo ṣe ń lo owó fún ẹ kó lè gbégbèsè, then orúkọ náà fi ń pọba aládé. Àwọn branch chairman NURTW wọ́n ti misbehave, kò dẹ̀ ṣẹlẹ̀ lásìkò MC Olúọmọ. Nígbà tí MC Olúọmọ fuck up lórí ọ̀rọ̀ election Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu táwọn ọmọ Ìgbò fi win, a sọ mistake MC Olúọmọ fún wọn. Mo dẹ̀ believe pé MC Olúọmọ náà ti realize mistake wọn. Ṣùgbọ́n mo wá padà rí pé èèyàn ò lè dá kó má kù síbì kan, àti sọ bí tán kù sí. But in the aspect of leadership of union, ẹ rí pé MC Olúọmọ ò fi àlàáfíà ṣeré lásìkò tó ń jẹ́ chairman. Tó yẹ pé every branch chairman mọ̀ pé òun ò gbọ́dọ̀ fuck up, torí tó bá fi fuck up, MC Olúọmọ máa yan caretaker láti take over zone tó bá ti fuck up yẹn. MC Olúọmọ jẹ́ kí wọ́n mọ nǹkan tó ń pè ní leadership. Òun ló fa ọ̀pọ̀lọpọ̀ complaint táwọn èèyàn ń complain. Nígbà tí wọ́n Sego wá dé tó ti gbọ́ ìpè àwọn branch chairman yẹn pé MC Olúọmọ bá ṣe jẹ́ fáwọn kinní kan tó dẹ̀ ti bá wọn ṣe tó ti tẹ́ wọn lọ́rùn, ìṣe ni wọ́n á misbehave. Sego, mo fẹ́ kó lọ rí MC Olúọmọ kó béèrè pé báwo ló ṣe rí ìjọba union ṣe tí ò fi sí jàgídíjàgan. Ẹ máa rí pé lásìkò MC Olúọmọ ẹni anti union something tó bá fẹ́ ṣẹlẹ̀, MC Olúọmọ ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn agbófinró ni, á gbé ẹni yẹn ni. So everybody ti mọ̀ pé tó bá fẹ́ hùwà ọmọ ọ̀tá kò sáyé ẹ̀ nínú union. MC Olúọmọ dẹ̀ wá ní ìwà yìí débi gbogbo bí tó ti ń ṣiṣẹ́, ó tó bẹ́ẹ̀ kó mu sìgá nílé MC Olúọmọ débi pé ó fẹ́ mu gbó. MC Olúọmọ ní discipline débi pé ó lè mu ọtí nínú compound MC Olúọmọ. Tó bá fẹ́ ṣe fàájì, wọ́n níbi tó distance sílé wọn. Anything tó bá ti yàtọ̀ sí bottle water àbí soft drink, ó lè bá pàdé nínú premises ibi tẹ́ MC Olúọmọ ń gbé. Ẹ lọ, èmi ti láǹfààní àti visit MC Olúọmọ lẹ́ẹ̀kan. Ibi tẹ́ MC Olúọmọ dẹ̀ ń gbé l'Ájàó estate, àwọn ẹni tó kàwé ló ń gbé bẹ́ẹ̀ náà, àwọn ẹni tó ríta. MC Olúọmọ dẹ̀ ṣe kí ni, ó cope pẹ̀lú wọn. Ìdí táwọn artist gbogbo wọn lóríṣiríṣi tó fi ń praise MC Olúọmọ nìyẹn. Torí pé MC Olúọmọ ó differentiate NURTW job yàtọ̀ sí iṣẹ́ ọmọ ọ̀tá.
so Sego àwọn ibi tí wọ́n ti fẹ́ máa lose guard nìyẹn tó gbọ́dọ̀ ṣe àtúnṣe níjọ́ tí bá ti rátúnṣe ẹ ni máa dá ẹ padà sórúkọ ẹ Sego Ajagungbadé. Ẹ̀yin ẹ wá nílé màá ṣe fídíò míì tí màá ṣàlàyé role tí MC Olúọmọ play láti fọ Ọ̀ṣọ́dì mọ́. ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa kí lè ròyìn ẹ dá sí kí lè rí sí gbogbo nǹkan tí wọ́n sọ nípa Alhaji Sego pàápàá lórí ọ̀rọ̀ ìjọba NURTW nítorí ẹni yìí ń sọ ó ní ohun tó bá kan ohun tó bá ti ṣẹlẹ̀ tó bá ti kan ọmọ NURTW ó di dandan kó kọ ìjọba NURTW kó sì kan ààrẹ Tinubu tí wọ́n campaign fún. Kí lè ròyìn ẹ̀yin èèyàn wa ẹ dá sí drop comment and remember to like share and follow us. Thanks for watching. Ala fún pọ̀lọ́jà fún WhatsApp number page.